Àgbọ̀ ìjọ mi tí irú ẹ̀ bá ṣẹlẹ̀ bó bá tiẹ̀ jẹ́ pé kì í ṣe Ayomi kó lọ bá àwọn òbí arákùnrin náà kó sọ fún wọn wá tiẹ̀ ṣe gbọ́ tẹnu wọn náà kó tó mọ nǹkan tó máa ṣe lẹ́yìn yẹn kó dá o ṣùtì àbí ìyá títí. Méjì nǹkan bẹ́ẹ̀ yẹn lọ́jọ́ mi wàá jẹ́ kó mọ̀ òbí àwọn ọkùnrin wàá jẹ́ kó mọ̀. Kò burú máa mẹ́sọ̀ pò ń débi ní tiẹ̀. Ìgbà tí mi ò rí náà ni mo ní kí n wá àwọn nílé because ọjọ́ tó ti fún mi lówó tó ti ní kí n ìṣó ní mi ti rí mọ́. Ìwọ má wọrí ṣó ti gbọ́ tó bá dé máa bá sọ̀rọ̀ máa bá wí irú ò ní wáyé mọ́ ń bo ló ń lọ. Ìtòsí náà ni mo wà. Ẹ̀yin òkè kò míì àbúrò àwọn ọmọdé wọn má lè kó báyọ̀ kẹ́ ìyá títí gbà mí. Ṣé ìwọ wá kéré ẹni tó yẹ kó fẹ́yàwó ní báyìí? Ọmọ ayé mi ọmọ tí sọ́sọ́sọ́ mọ yìí fẹ́ kó bá mi Ọlọ́run ò dẹ̀ nígbà fún un. Ẹ ṣé mọ́ mi o, ó dàbọ̀ mà. Mama, ẹ fún àánú mi ẹja jẹun jẹ ẹ ṣe ẹyin náà ṣe. Ọ̀nà ayọ̀ ó máa ṣe tì mọ́ mi kí n ríre láyé kí n ríre láyé mi kẹgbẹ́ mi má ṣe fọwọ́ tì mí sẹ́yìn bàbá ṣínà ayọ̀ mi lórí gbogbo ohun tí mo bá ṣe láyé. Ṣínà Ebi kí o ní jìtá ni. Mọ́mí, ọlọ́run sínú Ọ̀kẹ́rẹ́ yẹn sì náà máa ẹ́. pàkínì. Kọ́lé kẹ́mi ìjọ ẹ̀ ní Hey, that's my mom. Yeah. Mom. Ṣé kò sí problem? Ṣínà, a ní jẹ́ lọ́la. Lọ́lá. Mi ò rò pé mo mọ anybody tó ń jẹ́ Lọ́lá. O dẹ̀ ń wò mí ojúkorojú báyìí, o ń purọ́ Ṣínà. Ayomi. Olóòmọ Lọ́lá ní ọmọ tó wá bíbà tó sọ fún mi pé òun lóyún fún ẹ, o dẹ̀ insist pé kóun lọ ṣẹ́yìn ẹ̀ àfìgbà tọmọ yẹn ṣẹ́yìn. Ṣé nǹkan tó dà nìyẹn? Kó o wo ṣùṣù ìwọ ọmọ tèmi bí. Ó sọ̀rọ̀ ẹ di apààyàn. Irú bó ṣe mú ọmọ yẹn tó mú lọ gbéyàwó ló mú lọ tán lọ fi ṣẹ́yìn o àbí òun fúnra ẹ̀ ló lọ́bẹ̀. Ó lọ ṣẹ́yìn yẹn ń sìn. Ṣé nǹkan tó dára? Tó bá jẹ́ pé dókítà tó lọ bá ó jẹ́ quack doctor tí ò mọṣẹ́ tí complications lọ setting tọmọ yẹn gbàbẹ̀ kí ló rò pé máa ṣẹlẹ̀? Ó ti pààyàn nìyẹn. Even apart from that ní síní lọ́wọ́lọ́wọ́ báyìí tó mọ̀ kó ti pààyàn nítorí ọmọ tó tẹ lọ ṣẹ́yìn èdè tẹ lọ ṣẹ́ dànù tẹ padà nìyẹn ta ni mọ irú ọmọ tó ọtọmọ yẹn máa jẹ́ tó bá wáyé ẹ̀kọ́ lọ pàdánù an innocent soul. Mo fẹ́ bèrè nǹkan lọ́wọ́ yín ẹ dúró náà kí ni ọmọ yẹn wá ṣe ń bí gan náà ṣe bẹ́ẹ̀ mi àti ìlàjọ ní business kí ló kàn pẹ̀lú pé wàá máa fi jọ́ mi sùn yìí àbí irú ọmọ dáadáa ò ní ẹ. máa bí mi ò bá máa bí mi ṣé ìgbà téèyàn lóyún fún ẹ tó sọ fún mi èmi sọ fún ẹ pé owó fúùdù ni mi ò ní níní àbí owó tí máa fi tọ́jú ọmọ àtìyá ni ò sí lọ́wọ́ mi tó fi wá ní kó lọ ṣẹ́yìn sọ fún mi. iṣẹ́ rí mọ́ as in iṣẹ́ rí ọmọ Lọ́lá yẹn onídọ̀tí ọmọkùnrin náà ọmọ burúkú ọmọ òṣì ọmọ rádaràdà kan ni ọmọ tó yẹ kí wọn gbọ́dọ̀ máa rí mọyàn because ẹ lè believe pé the first day tí mi àti tamakọ́kọ́ meet by ọjọ́ ìkọ̀kan lájọ ní ìkọ̀kan papọ̀ ṣé ọmọ gidi nìyẹn ọmọ tó yẹ kó jẹ́ pé ó yẹ kó fún mi ní tough time like a week 2 weeks 3 weeks tí mo wá rí within an hour o ti sáré ṣe kí ni àbí àtijọ́ ní something papọ̀ ṣé ẹni tí a bá fẹ́ confam ọ̀rọ̀ tí mo sọ ẹ tún yà láti pè bọ̀ sùn a sọ fún yín bó ṣe jẹ ọmọ yẹn useless gan very dirty girl. Ó ti di onídọ̀tí nsìn
ẹbí ẹ̀kọ́ ìgbà tó jẹ́ pé àwọn girls sí gan àwọn ọmọdébìnrin ìsìn wọn wà reserved wọn respect ara wọn wọ́n ti pàdé ọkùnrin láì mọ̀ bó ṣe jẹ́ wọ́n ti tẹ́ra lẹ̀ kò ṣe ní donídọ̀tí lọ́dọ̀ ẹ̀ ò ṣe ní sọ̀rọ̀ sí anyhow ò ní respect fún náà ẹjọ́ ẹ̀kọ́ ẹjọ́ gẹ́ẹ̀ yẹn ni. ìṣẹ́rí mọ́ mi nǹkó tí ó bá jẹ́ pé mo fẹ́ introduce ẹ̀ sí kò ń ṣe irú ọmọ onídọ̀tí ọmọ dáadáa ọmọ òṣì ẹ̀ yes because kò ń ṣe ọmọ tó yẹ kó wà láti ilé gidi tí wọ́n ti fẹ́ mú ìyàwó wá báyìí ọmọ gómìnà wà ń bẹ president wà ń bẹ ministers wà ń bẹ mímú wá báyìí ṣé èèyàn mọ̀ pé bẹ́ẹ̀ ṣe wáyé èèyàn gidi ní society ni. mo fẹ́ béèrè kinní kan lọ́wọ́ ẹ̀ ọmọ tí aláta bí àti ọmọ tí president bí ọmọ kan làwọn méjèèjì àbí ọmọ jọ ọmọ lọ ní ẹ̀jẹ̀ kan náà kọ́ ní ìyáàgà lé wọn lórí ni. ọmọ lọmọ méjèèjì but ọmọ jọ ọmọ lọ. ọmọ ò ju ọmọ lọ èmi wá fẹ́ pàṣẹ fún ẹ lẹ́ni báyìí pé kò jẹ́ kí lè kó jẹ́ the last time any girl tó bá mọ̀ pé o ò lè fẹ́ àbó ò nífẹ̀ẹ́ sí má sùn wọn má bá ní àṣepọ̀ tó máa fi lọ́dọ̀yún tó máa lò fẹ́ ṣe má ṣẹ́yún mọ́ nítorí ẹni tó bá ṣẹ́yún apààyàn ni o mo sọ fún ẹ báyìí ẹni gbọ̀n tó bá ti lóyún sí ìṣe ni kò mú wá bá mi kó bímọ yẹn tó ti gbọ́ mi báyìí. ṣe rí gbogbo eléyìí tí ó ṣẹlẹ̀ nìkan iṣẹ́ ìṣù ni in fact èmi mọ̀ bí èṣù gan ṣe try láti push mi sí irú ọmọ dirty girl pé actually irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́. iṣẹ́ èṣù ni báyà lọ tọrọ dáríjì lọ́dọ̀ Ọlọ́run torí o mọ̀ pé ẹ̀ṣẹ̀ tó kò sí láyé níṣẹ́ ló yẹ kó máa tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ tàbá ṣe tán kó máa ṣe fàájì kó máa ṣe lọ club máa ṣe gbogbo ẹ̀ ibi iṣẹ́ bàbá ẹ̀ tó fi sílẹ̀ fún ẹ̀ ó ní kó lọ manage kò ní rárá iṣẹ́ rẹ̀ ó ṣe o kàn ṣe fàájì kó máa lọ club kó máa bá àwọn obìnrin ṣe káàkiri ó nìkan ló mọ̀ àbí irú lẹ́ẹ̀fù ni gbogbo eléyìí sì ń torí Ọlọ́run àbí táìwò ló fẹ́ ṣe gbogbo eléyìí dà eléyìí sú mi o. ẹ ṣáà láti fọkàn yín balẹ̀ ṣé gbogbo ilé tẹ̀ ń sọ time kò yẹ yín ṣe rí ọ Yorùbá máa ń sọ pé tí ó bá tó àsìkò àti ṣù mẹ fúrọ́mà làmẹ mọ pé mo ṣe. fìmílẹ̀ ọ̀rọ̀ ìlú lélẹ̀ àkọ́kọ́ tó ń bí mi nú o mọ̀ pé kò dání. Okay, I'm sorry. kó yá tọrọ dáríjì lọ́dọ̀ Ọlọ́run. ayọ̀ mi yóò ọ̀nà ayọ̀ kó má ṣe tì mọ́ mi kí n ríre láyé mi kẹgbẹ́ mi má ṣe ṣe ìfẹ́ràn ó wà interesting ó sì wà very interesting àmọ́ sórí eléyìí ó wà very emotional tó bá wò báyìí wọ́n máa sunkún látàrọ̀ ti dà lẹ́yìn but òun náà wà interesting. ẹ̀ẹ́dẹ̀ fọ́nì ó fọ́nì màdébàdé tani yẹn o come in. hello girlfriend. ọ̀rẹ́ mi. ọkọ kí ni wọ́n wá ṣe ṣẹlẹ̀. because of this. Wàá wò létà ni. Àbúrò kí ọmọ. Àbúrò mi. Àbúrò ojú ti láàbúrò ṣùgbọ́n oníwọ̀ ni last born sí. Àbúrò mi kò ṣe blood sister mi o sórí bó ṣe ń rìn yẹn fún mi ṣọ́ ni ó jẹ́ sọ̀rọ̀ wọn sí mi. Sórí ìgbà tí pọ̀sí àti mọ̀mísí ẹ̀ kú wọ́n fà á lé mọ́mì lọ́wọ́ pé kí mọ́mì máa tọ́jú ẹ̀. Ìgbà tí mọ́mì dẹ̀ wá kí mi lọ́ba mo dání. Ìgbà tí mo dẹ̀ rí mo rí àsọmọ tí mo lè máa ránṣẹ́ lé kó wá dà mí pé mi nìkan mo wà lé torí ẹ̀ mo ṣe fọ́ọ̀sì mọ́mì kọ́ fi lẹ̀ fún mi. Ṣé Sọlá lorúkọ ẹ̀? Kí ló ti wá ń ṣe ń sìn ṣọ́kàn jókòó sí mi. Ìgbà tí mo bí ó ní ONG òun lòún ṣe lọ́wọ́ tí àwọn parents òun fi kú. Ọ̀ṣọ́ lọ́rọ̀ further education yẹn wọ́n ọgbẹ́ yẹn o. Èmi wò pé bí a kò mú lọ computer school ṣọmọ ìgbà tó bá sí around tó bá dé tó fẹ́ rest a máa rí ibi lọ dẹ̀yìn tó bá sí around a máa ṣàrí ibi lọ ṣọmọ. Orí sọ bọ̀ ọ̀rẹ́ sórí ọ̀rọ̀ computer school yẹn ayé ọ̀tí yọ rárá ṣé èyí tí business ò dá ẹ̀ nǹkan tó tẹ̀lé ṣẹlẹ̀ tí ẹ̀ wá yé mi gbogbo àwọn ọkùnrin tó wà ń ta tó ń gbé wa ẹ̀ aláwọ̀ ní gbogbo wọn ò tí ẹ̀ ní owó lọ́wọ́ rárá ló wá sọ̀rọ̀ computer school wọn bí mi ìrákẹ́ yẹn kó payẹ́ tí kò sọ nǹkan mí ìjà rẹ̀. All right.